àti ṣàfẹ́ o ẹ gbọ́ bí olúgbòǹgbò tìrì gbòǹgbò ẹ wá gbọ́ bí àwọn àgbàkọ tí wọ́n bẹ níkàlẹ̀ ibì kan ẹ ò ní tètè kú mo rọ́jò ọ̀la lójú ẹ̀yìn ni ẹ̀yìn tó ẹ̀kú orí méjì àdèpòrò ọmọ tẹ́ ẹ bá bí kò ní kú mọ́ yín lójú ẹ ò ní jẹ́sẹ̀ nù lẹ́yìn ọmọ ẹ máa rájèjì o ẹ máa dà bí èèyàn ẹ̀yin náà ẹ ló gbà yìí kọ́lọ̀ má jẹ́ ẹgbà olóyìn ilé ayé mo bá iná ṣàmì ẹ ṣé ń gbọ́ ẹnu mi dáadáa. ọdún ṣàfẹ́ o mo bá èèyàn mo bá ẹ dúpẹ́ èmi bá ẹ dúpẹ́ èmi bá ẹ dúpẹ́ pé òkun ó nírọ̀lẹ́ ó dẹ̀ máa gan ọdún ṣàfẹ́ máa bọ̀ lọ́dọ̀ bàbá mi bẹ́ẹ̀ ni ẹ̀rọ jẹ́ ọmọ gàásì mo wá fẹ́ lọ́nu ìyá wọn bàbá ẹ̀ tó bẹ̀ lọ́mọ ìkírè lọ́nà ọ̀tá pẹ̀lú ewúgbìnrin ọmọ ọkọ̀ òkú lọ́nà ìdìbò tó bá kí wọn lọ́wọ́ ọmọ ewu lóbi mi lọ́wọ́ tán mo gbọ́ mi kò gbọ́dọ̀ mẹ́mọ́ ẹsẹ̀ ìdìbò lọ́wọ́ mi dàgbà mo gbọ́ mi kò gbọ́dọ̀ mi gùrù nígbà tí mẹ́mọ́ ọ̀pẹ tí mo tẹ̀ gùrù kí ló ní ìdájọ́ tó pọ̀ mẹ́rin lọ́nà wọn síná tó bá tún kí wọn lọ́wọ́ ọmọ ológun má dìgí ọmọ rúru fìṣọ̀fìṣọ̀ àrùn ṣaláàdì kò máa ṣe lépo bí àgbálẹ́bálẹ́ elépo arìnrìn aládì afọnọ́rù àgbà ìgilọ ìyẹn lòwe nàná ọmọ bẹ̀rẹ̀ sùn ìgilẹ̀ ìrànwánú ilé lẹ́bẹ̀ lọ́rẹ̀ ẹ̀kọ́ ọmọ bàbá kan náà kọ́ba ìlà ọmọ bàbá kan náà kíjọ yẹ bàbá kan ó ti wá jẹyẹ ní kò yí ilé ọlọ́ta yóò bí olú alẹ́ náà ẹ̀gí. Hi everyone. My name is Titilope, getting married to Temitope, #Titilope Temi 2023. On this date, 25th of November 2023. Dear Temitope, you're my sunshine. I love you from the depth of my heart. Thanks for all you do. He is my ATM. Anytime I need money, I just need to press my pin. Then I withdraw money. On this day, I pray for you. Gbogbo nǹkan tó bá dáwọ́lé a máa yọrí sí rere. O ò ní ná ìkan tán kó tó rí kan. Wàá rẹ́ àánú gbà gbogbo ibi tó bá rìn sí. Màá bí ọkùnrin àbírò fún ẹ. Màá bí obìnrin àbíyè. Màá bí ìbejì, màá bí bẹ̀ta nínú ẹ̀dẹ̀dẹ̀. A ní yàgàn owó, a ní yàgàn ọmọ. A máa rí ná, a máa rí lò. Èṣù ní kó sí wa láàrin. Ọlọ́run á jẹ́ ká máa gbọ́ra wáyé. A ní rẹ́jà yèdè láàrin àwa méjèèjì o. I love you. Aki ọkọ ìyàwó àpá wa Marizu àbí àti ìyàwó àti àwa ní ìmọ̀tàlá ọba tí ó fi àánú ẹ̀ tó fi ní ẹ̀ríra yín pàdé táwọn múra láti so yín pọ̀ báyìí. Gbèsè ayé ní ọlọ́mọsàdé ó rọrùn. Àwọn èèyàn ṣàmì dáadáa. Àmín ya Allah. Foundation gbèsè ayé tuntun míì la fẹ́ pilẹ̀ yìí. Ọlọ́mọdé kábàámọ̀. Àmín. Àbámọ̀ aburú pé kí la ṣe léyìí fún ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí yín. Àmín. Gbogbo wa tẹ́ bá máa wo fọ́tò ìjókòó yìí, tẹ́ bá máa rántí ìjókòó yìí, wọ́n jẹ́ rántí ẹ̀ pẹ̀lú ìbànújẹ́. Wala quwwata illa billahi al-aliyyil azim. Ọ̀rọ̀ Ọlọ́run bọ́lá ń sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alaihi wa sallam. Ọba lọ́wọ́ ní Quran chapter 4 verse 1. Ọlọ́run júwe ibi tọ́kọ àti ìyàwó ti pilẹ̀. Orí àyíká ọ̀dọ̀ bàbá ńlá wa Ànábì wa Ádámà. Igi, ìgbéyàwó, ìdàpọ̀ mímọ́, marriage, nikah, gbogbo oríṣiríṣi orúkọ tá a lè fún. Òun náà ní fífẹ́ra ẹni lọ́nà ẹ̀tọ́. Nítorí pé ẹ̀dá Ọlọ́run pọ̀ láyé. Ẹ̀dá Ọlọ́run lajá. Àwọn èyí tọrọ ara wọn lọ́dọ̀ ẹnìkan. Ẹ̀dá ta ni wọ́n ti tọrọ ẹnìkan tẹ̀ ní tọrọ ẹnìkan. Ó kira ọmọ mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni. Ẹ̀dá Ọlọ́run lè wúrẹ́. Abẹ́rẹ́kùn bẹ́ẹ̀ náà lẹ́yẹ. Bẹ́ẹ̀ náà
náà làwọn ẹni ọlọ́run tó kù ṣùgbọ́n táwọn ẹ̀dẹ́ ènìyàn òun ní tó yàtọ̀ tó pé ọlọ́run ló ṣètò bẹ́ẹ̀ torí kó sọ pé wọ́n làkàdí kàrá nínú ẹ̀bà ní ádámà àwọn ọlọ́run la ṣàpọ́nlé fún ànábì ádámà wọ́n àmẹ́lì náà ò fèlè bára ní wọ́n bá àpọ́nlé ìrìn náà jáde pé tó bá lórí ilẹ̀ títí yóò tún lórí omi yóò lórí atẹ́gùn yóò lórí afẹ́fẹ́. وفضلناه على كثير ورزقناه من الطيبات gbogbo nǹkan tó dáa láyé ọlọ́run nítorí àwọn ẹ̀dá èèyàn lòún ṣe ṣe òun wá gbọ́lá fún wa lórí gbogbo nǹkan tó ń dá. alákìlá tẹ̀fọ́dílà. ọlọ́run pọ̀ púpọ̀ ìyẹn ló bí ìjókòó tèmi ọlọ́run sọ bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ọlọ́run la pẹ̀yìn èèyàn اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyà ọlọ́run ọmọ ọlọ́run ká bẹ̀rù ọba tó dá yín látara ẹ̀mí kan so he created you from a single soul kí lèmi náà òun náà lànà ìwà ádámà. خلقنا من نفس واحدة wàhálàkà mi nìyà وخلق منها زوجها látara ànábì wa ádámà látara ẹ̀fọ́ta òsì ànábì wa ádámà ó máa ń pè ní left roots ọlọ́run níbẹ̀ lòun ti yọ ìyálà wa àwa àwùjáde. وبعث منهما رجالا كثيرا ونساء. ọkùnrin tó pọ̀ tara wọn jáde obìnrin tó pọ̀ tara wọn jáde òun la fi fọ́ọ̀mù ayé. واتقوا الله الذي تساءلون به والأرحام. ọlọ́run ní ẹ páyà ọlọ́run tẹ fi ń bẹ̀rẹ̀ ayé nígbà tẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ara yín. إن الله كان ẹ páyà okùn bí رقيبا. nǹkan méjì náà ni nígbà táwọn àwọn Marzuk tó rí ní mẹ́tàlá tí wọ́n sọ̀rọ̀ tọrọ wọ̀ òun ló wá bá bàbá wa ìmáàmù lé àti bàbá wa bá dúró sí tó ẹ mà bá ní débì kan nínú ọmọ tí ẹ máa bí láyé méjì náà lọ́mọ ọmọ aláàánú àtọmọ ọ̀dájú bàbá wa alimọ̀rẹ̀wò bàbá wa lára àwọn ni wọ́n mú definition yẹn wá gbogbo wa lanu gbà èwo láláàánú èwo lọ̀dájú wọ́n láwọn ọkùnrin ọ̀dájú ni wá nítorí pé bá a bá sin ọkùnrin títí tá a bí tá a tọ́ tá a kọ́ lẹ́kọ̀ọ́ yóò tún wá gán wa lọ́wọ́ báyìí pé tó gbèsè sì mí dé ẹ̀ tún wá bá ń lọ sọ́dọ̀ àwọn míì tẹ́ ẹ̀ máa sìn wọ́n on my behalf. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bàbá wa ìmọ̀ọ́mù gbẹ́wù wọ́n jọ náà. Ètò ọmọ wa olóhùn rí òdòdó tó fẹ́ jẹ́ lọ́dọ̀ bàbá wa Lawal. Wọ́n sì tẹ̀lé wa. Wọ́n wá tọrọ. Bàbá wa Lawal náà àwọn náà sì yọ̀ǹda. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ẹ yọ̀ǹda tẹ̀mítẹ̀mí tọkàntọkàn. Ẹgbẹ́ náà tó jọ̀rọ̀. Ọlọ́run lọ́ba tẹ́ máa fi bẹ̀rẹ̀ ayé. Ọba tó bàbá wa ìmọ̀ fi bẹ bàbá wa Lawal níjọ́ náà gbà. Èèyàn ń dánwó ikú máa jẹ́. Òun náà látún lò lẹ́nu. Allahu Akbar. Torí kò tí tẹ̀ ìjọba ti tẹ̀ lọ́wọ́. Wọ́n ti gbẹ́bẹ̀ yìí. Ó fọkàn yín balẹ̀ pé wọ́n ti gbẹ́bẹ̀ yìí. إن الله كان عليكم رقيبا. Ọlọ́run ní I watch over you. Gbogbo tẹ́ ń ṣe mò ń rí o. Ẹni tó fà níyàn dáadáa ṣe. Ẹni tó fà níyàn kan yòókù ṣe. Látara bẹ́ẹ̀ á rí i pé tọ́lọ̀ fẹ́ establish fún wa ni pé lára ẹ̀mí kan lára ẹbí kan lára ọkùnrin kan láti jọ wá. Ọkọ gbọ́dọ̀ fìbẹ̀rù Ọlọ́run báyàwó ẹ̀ lò. Ìyàwó náà gbọ́dọ̀ fìbẹ̀rù Ọlọ́run bọ́kọ lò. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé. Ọba fìbẹ̀rù Ọlọ́run bọ́kọ lò ní ṣé yóò dánwò gbẹ bẹ́ẹ̀ wò.
dáṣẹ́ àṣẹkù mọ̀gọ́ o a gbọ́dọ̀ fi ìbẹ̀rù Ọlọ́run a gbọ́dọ̀ fi bára wa lò Ọlọ́run lòun mọ tí ń bẹ lánìyàn wa látara bẹ́ẹ̀ ó dọwọ́ ẹ̀ àbúrò àmọ̀dúgbò látara bẹ́ẹ̀ ó dọwọ́ ẹ̀ alájà wa ní mẹ́tàlá Ọlọ́run tó ń dà yín pọ̀ kò ní fi ìbànújẹ́ tún yín ká ẹ sì ní rí kú tó yáwọ́ àwọn èèyàn bá ṣàmì fún wọn sẹ̀mọ́lẹ̀ lómi ìwà jẹ ìrẹsì rẹ lómi ìwà jẹ. àbá jẹ sọ. àwọn oníkẹ́ ti ń sàmì. tó àgọ́ ọmọ sàmì ẹ̀. kò sì sílẹ̀ ìbínú kéèyàn wá jẹ sẹ̀mọ́ àbí kéèyàn jẹ ìrẹsì àmọ́ ìtòsí kókó la kó ń ṣe lọ́wọ́ yìí náà. ọlọ́run fún sábà bàkàs. Ànábì wa Muhammad òun sọ náà àdìsí tá a gbà wá látọ̀dọ̀ Ibn Mas'ud. Oni kunna fi shabab la najid shay'an àwọn bẹ lọ́dọ̀ and we are not capable of marrying wives Ànábì wa Muhammad òun wá sọ náà rẹ pé ya ma'shara shabab man istata'a minkum al-ba'ata gbogbo èyí tẹ́ jẹ́ yóò torí egungun ọ̀dọ́ bí ti ń kun àwọn ọkùnrin náà ní máa ń gbòmìnir o wàhálà tí ṣètánì dálẹ̀ sáyé mu obìnrin míì òwò ló wà o ṣùgbọ́n pọ̀ ní rí pé òwò ló ń wà á lóun fẹ́ I just want to look up bí ẹ bá ọtí láyé ló ọtí nù Nàìjíríà nínú mọ̀ ọlọ́run kò sọ wa ń bẹ̀. Ànábì wa sọ pé gbogbo ẹni tó bá ti kápá láti fẹ́ ìyàwó. Wọ́n lè yàtọ̀sẹ́ wọ́n túrò ẹni bẹ́ẹ̀ yẹn fẹ́ ìyàwó. Gbogbo obìnrin tó bá ti lẹ́tọ̀ọ́ kó lọ sílé ọkọ kóun náà yà fọ́kọ́. Torí nǹkan tí máa ń ṣe Ànábì sọ importance àti significance ẹ̀. Ó ní fa ìnáwó àgàtò lè bá sàtọ̀. Kéèyàn tó níyàwó kó níyàwó òun ni ó ka ojú rẹ̀ kúrò tí ò ní máa wò hàn. Ó bá fẹ́ múlẹ̀ yóò fẹ́ múlẹ̀ yóò fẹ́ múlẹ̀. Tí wọ́n tó bá ti ní tiẹ̀ kò ní roko kọjá oko lóko. Wà àṣánà lè fọ́rọ̀jì. Onídìí máa gáìdì ẹ̀ tí òfin ní máa wùwà kúwà àbí máa ṣe pálapàla. Adédọ̀rọ̀ wà máa ń lábẹ́ ẹ̀sítẹ́tẹ́. Ẹ tí ò bá wá lágbára kó máa gbà wẹ̀. Àwọn bàbá alẹ́ yóò bá wọn ní ebi kì í wọnú. Etí òrò jẹjẹ ó máa tán bandara mọ̀nà ìyàwó àbúrò. Ẹ ti pẹ̀lú ẹ̀ka ẹ̀ka láwọn àdáni. Ànábì wa Muhammad ló sọ bẹ́ẹ̀. Wọ́n ti sọ pé àníká àwòsùn nẹ́tì. Màmá rọ́gìdá àti sùnmẹ́tì gbọ́dọ̀ ìṣàbí. Marriage, nikah, Ànábì is my tradition. And whoever that move away from my tradition is not among me. Kéèyàn tó lọ́kọ kó lọ́kọ, wọ́n tó ọmọdé bá tó lọ́kọ. Ṣé lọ́kọ ni? Ó bá sọ lánàá. Wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ pa jẹ̀mọ́. Torí Ànábì wa Muhammad ló sọ bẹ́ẹ̀. Ó ní wà á tún ṣúwàdáwù láì ìlà àrùn. Abá àmàzù ẹ̀ tó kó. Ẹ̀sàmù dé ọlọ́mọ́sà tó pàṣẹ. Bàbá wa ìbọn ṣe pé kò tí yóò ní obìnrin wà dúà o sì ní sàdúà lẹ̀ ọlá àti nínú jẹ ọlọ́mọ́sà tó pàṣẹ. Gbogbo ẹgbẹ́ wọn ní ẹ̀sà wípé ọlọ́run jẹ́ kọ́kọ́ ìyàwó yóò pàṣẹ. Ẹ̀sàmù àkọ́kọ́ nìyó ọlọ́run ní yóò bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí tó wá bẹ́ẹ̀ wẹ́sàn lọ́dọ̀ ẹ̀. Mo fẹ́ kí gbogbo wọn wò ó oríṣiríṣi ojú akíríká máa rí àwọn àbá àlàkíríká àti lọ ìgbéyàwó míì tọkọ ìyàwó sọ mọ́ ẹjọ́ náà pé well it is my dad and my mom that give me faith pé ó yẹ kí n níyàwó wọ́n kọ̀ bẹ́ẹ̀ ni ó bá ṣe pé wọ́n bá mi dídá mi ni àmọ́ bá sì fún opinion mi ni well I can tell them that I'm not yet ready. Gbọ́dọ̀ tóbi gẹ́gẹ́ bí observation ni.
ẹ̀jẹ̀ nǹkan ẹ̀ máa ká o. Àwọn tí mo fi kọ́ wà ní ṣé pé bóyá ó kọ́ ní òkè, ó ti tọ́ ní òkè, ọlọ́run tàbí mo fi tọ́ ní òkè. Alhamdulillah. Ẹgbẹ́ náà tóbi. Allahu Akbar. Tí ẹ bá rí ìyá dáadáa, ọjọ́ ìdí, you will see the happiness lójú ẹ̀. Ọlọ́run ní pa yín lẹ́kún. Kò sì ní fi ńlá yín lójú. Àbọ̀wá mọ̀jú. Ọlọ́run ní kò pass gbókò. Alhamdulillah. Mo máa da alábòsílà, ọwọ́ ọkọ nìkan ló ti béèrè. Alájà wa ní mọ́tà ìdìbò. Tẹlifíńgbà tí mo ní kí ìyá wa bá dọ̀sí mo ní kí wọ́n àṣẹ́sì bàbá wa làwọn ni màá wá pè gbọ́dọ̀ tóbi. Torí ọmọ mi àwọn ẹ̀sìn ìyàwó púpọ̀ tí ìtòlé ọkọ lọ o. Bàbá làwọn ẹ máa bọ̀ mí. Ìjẹ́bẹ́ yìí náà ti ń wò ó tẹ́ wo ni ọlọ́run tó náà ṣe fún yín báyìí tí gbogbo wa náà ń bá yín dúpẹ́. Torí tóyàn bá bímọ tí ò bá ṣe é fi hàn fáyé àwọn ará yóò tún wá béèrè pé tó ní mi tó tún bí mi tó bá fi béèrè pé tó bí mi yẹn èyí tó wà nílẹ̀ ti kó fáírọ́ọ̀sì ọlọ́run tí ò wá jẹ́ kí ní mẹ́ta kó fáírọ́ọ̀sì àjọmọ́ òdúpẹ́ o ìjọ ti tó lọ ní ọkọ̀ bó ti wà ní bàbá wa lọ́wọ́ ni. Ẹ sọ̀rọ̀. Ẹ wù ikú gbogbo ayé ni ìjẹ́rìí ayé ìjẹ́rìí àti àmọ̀. Alhamdulillah. Ṣẹ́gbẹ́ àṣètò ṣe bàbá làwọn ẹ̀rọ ẹ̀dọ́gbòkù. Bẹ́ẹ̀ ni mọ́tà ọ̀nà ìdókù. Alhamdulillah. Ó ti àwọn kọ́wọ́ ní pé kí ni bàbá yìí ní. Nígbà tí bàbá làwọn àlọ́ ní tán, àtàwọn tí náà ló kú ẹ̀rí gbẹ̀jábọ́ lẹ́nu ẹ̀mí. Ó ò ní sunkún. Ẹ ṣàmì dáadáa. Mi ò fẹ́ kí àdírẹ́sì pọ̀ ní lẹ́tà rẹ̀. Al-Qur'ani ní àrùjálù kọ̀wámúnà. Kọ̀wámúnà làbẹ̀sẹ̀. Ọlọ́run ọkùnrin lè kó mú léré fún obìnrin. Alápàdé lọ láàrùn bá dọ́rùn ọ̀là bá dé. Àbá àwọn Màrúzù náà, mo fẹ́ kẹ́ yá mi létí ní gẹ̀ẹ́sì yá mi lójú yí. Wọ́n lẹ tí ẹ̀ máa ń kéwì fún lójúlójú ní máa wò mí. Mi ì fẹ́ side attraction from any angle. Ọlọ́run ní àtìjáì àwọn ọkùnrin tuntun ní ìlú rẹ̀. Lọ́sí àwọn láyé ẹ̀ gbọ́dọ̀ tó ṣe wá lọ́kùnrin. Àtú àìsàn yẹn pọ̀ ọlọ́run gbọ́dọ̀ má ṣe lọ́kùnrin. Ẹgbẹ́ pàánù ọlọ́run ló ti wá bẹ̀. Wọ́n ní wọ́n dùn náà àǹfààní ní àbúrò àárín. Ọkùnrin ní ìdá lọ́dọ̀ àwọn ọ̀dọ́gba. Ọkùnrin sẹ́ òun ní ìdá ẹtí máa ń tọ́wọ́ nù. Obìnrin ni wọ́n máa ń pè ní ìná ẹtí máa ń náwó ìná ọkùnrin ní ìdá owó da yóò dájọ́ ni ṣùgbọ́n tí máa na oníkìrì ìná olóbìnrin jíjẹ múmu níná nílò ọkùnrin ló ní aṣọ tí ó wọ̀ ilé tí ó gbé kódà síkírọ́rìtì obìnrin ọ̀dọ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn pé tọ́kọ bá ń bẹ nílé tí ìyàwó wà nílé ìyàwó wà bí síkírọ̀ ọkọ balẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run gbé síkírọ́rìtì sí ilé tí ó máa gbé according to your capacity torí ká là á bí ẹ̀ máa lágbára room and parlour step ní dandan kó lọ gba duplex o ní dandan kó lọ gba mansion o ìgbọ́dọ̀ ọ̀hún bí kò ti bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́run lè mú àánú ẹ̀ wá pé ó ti take up ibi tí ó ti yàn máa gbé ọkọ lójú
oúnjẹ tí ó máa jẹ ọkọ ló ní aṣọ tí ó máa wọ̀ ọkọ ló ní lórí bágbára ọkọ bá ti mọ ìyẹn wọn ṣe túùsì kọ́kọ́ náà gbà oríṣẹ́ lọ́wọ́ mi tó o bá ní tóun tó fẹ́ ó bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbà pẹ̀lú ọ̀gbọ́n ọlọ́wọ́ ó lọ́mọ ṣàdúrà ó lọ́mọ bá ti ẹ̀kú àdúrà gbàdúrà àdéhùn sì ni ẹ ní ẹ bá ṣe àdúgbò ló jẹ ọkùnrin míì yóò yàwó lọ ṣe ń tábù lọ́dọ̀ ìyàwó ni báàlú bá wá dé tó yóò wá pé ìyá junior fit ni wọ́n nà á bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ń bá dé mo tẹ̀ mọ́ pé wò ní ṣe bẹ́ẹ̀ torí àwọn tó bí ẹ ò ṣe bẹ́ẹ̀ àwọn bàbá tó kọ́ ẹ ò ṣe bẹ́ẹ̀ ẹ bá ń gbé ẹ̀sáàmù ẹlẹ́kejì ni kéèyàn tó sanwó ilé kó tó sanwó iná kó tó sanwó omi kó tó mèntén ìyàwó gbogbo àwọn ojúṣe yìí afọwọ́wá marizo ó lè máa ṣe é tó bá wá dáhùn ó sọ pé pẹ̀lú torí pé mo ti sọ àṣírí ánsà fún ẹ pẹ̀lú òògùn ọlọ́run ẹgbẹ́ sánsà díẹ̀ torí ìfẹ́ kó fẹ́ẹ̀lì ọlọ́run sì ní tó fẹ́ẹ̀lì ó lè máa ṣàwọn ojúṣe yìí bọ́lọ́run ti sọ àti bá nẹ́bù wa Muhammad ti sọ ó sọ ní gbogbo ayé ọkọ ni pẹ̀lú àánú ọlọ́run olóhùn ó lè máa ṣe àwọn ojúṣe kan wá wà mo ti jẹ́ ìmáàmù yìí èèyàn kì í fi ràn yẹn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ èèyàn kì í fi ràn ma mímbà rí tó ti yẹ èèyàn kì í jẹ́ kéèyàn ó bá yẹn gún tó ti yẹ lókà àbí lókà ó túbọ̀ fún ẹni ṣùgbọ́n tí wọ́n ti di pé ìyàwó sọ pé oúnjẹ ti rẹ́dí òjòun tán newspaper ó kà á laptop ibi iṣẹ́ ó ń gbọ́gbọ́ gbà á lẹ̀ gbà ètò ìjẹ́ kí laptop yìí ó sì mí fóònù yìí mú ẹmu sẹ́gbẹ̀ẹ́ kan tó bá bá tó bá ní tráfíkì tó ń kú lẹ́yìn. ẹ̀sìn bàbá wọn máa sí àwọn òkú gbàgbọ́ yóò tún wá já yóò tún já òkú gbẹ yẹn náà bẹ́ẹ̀ sọ. ṣé ìlànà sọ àní yẹn náà ẹ lè máa ṣe yẹn náà pẹ̀lú àánú ọlọ́run. tó lẹ́yìn omi á ṣe máa ṣàkó jẹ̀bi àbí. ìgbà tí gbogbo ìbá yẹn ni ó ń lọ jẹ́jẹ́ ni aláwọ̀ àpò èlò níjọba ìmọ̀mù gbogbo tani òbí tiẹ̀ jọ ọlọ́run ò ní jọ ra rẹ̀ ẹ bá ṣàbí fún àwọn èèyàn ò ṣàní o lẹ́yìn arọ́bìnrin fún lóúnjẹ tó rí fún lásọ tí ò bá rí fún ní ti bí kò fún kankan o àbí ẹni tó bímọ mẹ́rin nígbà tó fẹ́ máa wọ́dà ó ní kò lè ṣe ní lòun fi dọ́gbọ́n sọ̀rọ̀ ò níra rẹ̀ níṣẹ́ máa ṣàgbo fún ẹ̀kọ́ tó rọ́mọ bí ẹ sàmì dáadáa láàáwùlà mo fẹ́ kó wo alájà dáadáa mo fẹ́ kó tu wò dáadáa mo mọ̀ pé ojú mi wò tẹ́lẹ̀ mo wá fẹ́ kó wò dáadáa báyìí sí tó ti rí àbójú yẹn fẹ́ máa lẹ̀pọ̀ díẹ̀ díẹ̀ yìí ìdí ẹ̀sẹ̀ mi ẹlẹ́kẹ̀jì nù o ọlọ́run ní òfé ni o ìdí ẹ̀ bá ṣe wàhálà ó súfèé ó dúró lẹ́gbẹ̀ẹ́ gànà nígbà míì bíi kéèyàn máa ra bisikíìtì báwọn máa dúpọ̀ àbí kò torí ọlọ́run ṣe o tí ẹ̀ wá ṣe gbogbo wàhálà yẹn tọ́lọ̀ wá ní kírun kan bẹ́ẹ̀ ó já mọ́ èèyàn lọ́wọ́ èèyàn máa tọ́jú kan náà ni àbí máa ń lọ lòkulò. ọlọ́run bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀ kò ní iṣẹ́ ìsàmọ́ ẹ lọ́wọ́
ṣàárẹ̀ á sì kí ìwọ náà sì ní tán á sì kí èrò ní gbẹ ọlá àwọn bàbá wa yìí mọ̀ ọlá àlàáhàmùdà ó tẹ̀sí páàsì rúmọ́ọ̀kì yẹn pa ni lọ́dọ́kọ̀ ní máa ń ṣèyàn bẹ́ẹ̀ ìyàwó. Fasọ́lé àtúntò nìta. Fasọ́lé àtúntò nìta. Ọgbẹ́ ká yọ ọ̀dọ̀ bàbá wọn lé mi. Fasọ́lé àtúntò nìta. Àfisọ́ tún lélẹ̀ wọ̀nyí. Àfisọ́ mọ́. Obìnrin tí máa ń ṣọ́ ṣẹ́sítì ẹ̀ tó yẹ pé àti ṣọ́ọ̀bù àti kọ́kọ́rọ́ àtọ́jà àtẹ̀ntíntàjà ọ̀dọ̀ obìnrin ló wà àbí ọkọ̀ọ̀kọ̀ jẹ́ chief managing director. obìnrin rẹ̀ ò ní jẹ́ kó lè oúnjẹ ọkọ ẹ̀ ó lè inú ilé onídójà ó lè ta onídójà obìnrin rẹ̀ ó lè lè rú onídójà obìnrin rẹ̀ nù obìnrin rẹ̀ mo fẹ́ kí àti àwọn ní mẹ́tàlá mo fẹ́ kó pọ̀ mi dáadáa o obìnrin rẹ̀ òun ní máa ń ṣe oúnjẹ fọ́kọ lásìkò wọ́n sì ṣe oúnjẹ tó dáa wàá gbé mi ò jẹ́ kíkẹ́ wọ́n pọ̀ torí kálá yé lè yé obìnrin ní ìmọ̀ oúnjẹ ṣe kò ní ṣe dáadáa ìṣekúṣe ni ó ṣe wọ́n bá ṣe ebi ní pa mọ́nàmọ́ná fún ibi tó ń lọ tó rí geography ẹsẹ̀ lọ ní ìjẹ́kẹ́bí ó hàn lè mọ̀ obìnrin ní ìwà rẹ̀ wọ́n má ṣe rẹ̀ respect tí ètò máa wá bí oúnjẹ fọ́pọ̀ obìnrin ní òní téèyàn bá délé ẹlòmíì tó bá fẹ́ gbóúnjẹ fọ́pọ̀ ẹ̀ rò pa já ló fẹ́ gbóúnjẹ fún àpolókò tí ó jẹ́ kó mọ ẹlòmíì lágbàkà nìyẹn yóò tó wá sọ fún ọkọ̀ ẹ̀gbẹ́ jẹ́ sórí òde wọ́n ṣe wọ ẹ̀ wọ́n kọ̀ọ̀rọ̀ àṣàrò ẹ̀ jẹ́ wá fún ẹ láṣìírí nǹkan méjì mo lè sọ ẹ́ kan kí n má sọ kejì oògùn tó mú ọkùnrin láyé kò sẹ̀ nídìí pé oògùn tó mú ọkùnrin láyé tó fẹ́ bọ̀ ṣé kí n sọ fún ẹ mi ò fẹ́ sọ sí máìkì ni o àkọ́kọ́ oúnjẹ tóbìnrin bá mú oúnjẹ sè tọ́pọ̀ ẹ bá jáde iye oúnjẹ mílíọ̀nù ta yóò ṣẹ́kù tí ó fi jẹ tiẹ̀ sílẹ̀. nǹkan tó máa bọ́lẹ̀ rẹ̀ ni pé I cannot avoid to miss that meal. tóbìnrin bá ti bọ́ọ̀lù ẹ̀ débi pé ẹ̀ kí ni ó tún sè ó pín bọ̀ díẹ̀ díẹ̀ nù. ogun ẹlẹ́ẹ̀kejì mo fi pamọ́ kí wí òun náà ti kọ́kọ́ ó pín yẹn bọ́sibí àjíkẹ́ jẹ̀rí ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ tó lọ wá bẹ́ẹ̀ wá lóbìnrin míì ó bẹ́ẹ̀ sùn tọ́pọ̀ ẹ̀ àdánwò ta peter báyé dé nìyẹn o àdùnkẹ́ bẹ́ẹ̀ sùn sẹ́gbẹ̀ẹ́ àkànmú yóò ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ wọ táìtì àbí yóò tún wá wọ níkà bọ́gà èyí ṣe ogun láyé ni tó ní tó bá ní. èyí ṣe bẹ́ẹ̀ fọkàn rẹ̀ tó bá gbogbo oúnjẹ ńlẹ̀ báyìí àwọn aṣọ kan wà àwọn kan ní ìmọ̀mù náà já sí tóbìnrin bá wọ̀ ó mọ̀ wò gbọ́ ọlọ́ọ̀la rẹ̀ ó mọ̀ wò gbọ́ ọlọ́ọ̀ tí yóò bá nàbì sallallahu alaihi wasallam. ó mọ̀ wò pé yìí àṣẹ́yìn sọ́jà mọ̀tú mo sọ àṣírí ìdánwò wò. àfisọ́ tún lè gbé ní ma àfisọ́ náà. ọmọ wò pé alihamudulilayi ọlọ́wọ́ jẹ ìyá ní sàn kí sàn. tó ti yé bẹ́ẹ̀ mo àṣọ bẹ́ẹ̀ ló kọ́kọ́ mọ̀. obìnrin gidi ò ní kọ́kọ́ kó jẹ wa. tó bá ti kó jẹ wa ó fèlè. kí ni ọ̀pọ̀ gbé wa ọmọ ìṣòro. yóò wá rìn lọ ọkọ máa rò pé alihamudulilayi. ló bá tún wá
ìtí ògbé wa òun lọ bẹ̀ tẹ̀wé kò tí ì gbèsè mọ́ wa tó wá ẹlẹ́ẹ̀kẹta tó wá yóò wá gbèsè mọ́ síwájú rẹ̀ yóò wá jókòó níwájú ọkùnrin báyìí yóò máa wá wo ojú ẹ̀ ojú ọkọ rẹ̀ yóò máa wò ó ní oúnjẹ because àwọn signal kan wà tí èèyàn bá ń jẹ oúnjẹ tó dáa tó dùn you will see the happiness in the face. bọ́dọ̀ ẹ̀ máa tó àwọn ìyàwó tó ń tẹ̀ ní àwọn ìyàwó tó dáńgájíá ni wọ́n tó bá di pé my wife is not good on bed àdánwò mi dé nù tí ọkọ bá jẹ́ ṣẹ́sì àbí kí àwọn ó jẹ́ máa ń yí o tọ́jú máa àtàkà gidi ọlọ́run ní yóò rẹ̀ o. Àmín. gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n náà lè máa ṣe é abèrè lọ́wọ́ ọgọ́lọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́run wọ́n náà lè máa ṣe gbogbo àwọn àlè sọ́tàn àmọ́ níwọ̀n bá dájú sọ yìí gbogbo àwọn ojúṣe yìí ní mẹ́ta ṣé wọ́n náà lè máa ṣe bẹ́ẹ̀. pẹ̀lú ògùn ọlọ́run ẹgbẹ́ náà tó bí ẹgbẹ́ òwì tẹ̀rìntẹ̀rì ọlọ́run ní fi kútu yín ká òní bá ìsàsáàrin aláàdẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam á lọ síbi ọ̀dọ̀ àwọn ẹbí ìrọ̀bà tó dá wa ó ti mọ̀ tó sì ṣe ó ń ṣí ìsìn ní fídíò kó mọ̀ ọ̀rùn àwọn ọ̀rẹ́ kò lè dùn lọ títí. àwọn ti tún ilẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀dá kùtù ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀dá tó bẹ̀ yàn ẹjọ́ níbẹ̀ yẹn tó ọlọ́run ẹjọ́. tí èdè àyèdè bá wa èyí bàbá wa bàbá ìyàwó ìyá ìyàwó bàbá Badmus ìyá Badmus èyí lọ́lọ́run bá sọ̀rọ̀. wàyí tó sì kọ́ kò pé làwọn máa. Àlùkùránì ní tẹ bá ṣàkíyèsí àìṣedéédé láàrin ọkọ àti ìyàwó. bàbá asúràkà máa mi àlì. Ọlọ́run ló sọ̀rọ̀ Ọlọ́run ní ẹgbẹ́ ọ̀jọ̀ pé èèyàn dìde nílé ọkọ tó lè yanjú ọ̀rọ̀ ara ẹ̀ tí ó sì yanjú ọ̀rọ̀ ọlọ́rọ̀. wàákà máa mi ní àlì. torí pé lómi ọ̀rọ̀ tààrẹ̀ nìkan ló lè yanjú tó bá dọ̀rọ̀ ọlọ́rọ̀ yóò dọ̀rọ̀ fún mi òkú ẹjẹ́ ìwà abẹjọ́ ìyàwó ṣùgbọ́n ó mọ̀ pé kókó láti ṣe nígbà tó wá dé kí ló ń ṣe wá wò rà ó dá búlọ̀kù kó fún pa ẹjọ́ ní wọ́n yẹn tó ọ̀rọ̀ ẹnìkan ò lè bẹ́ẹ̀ ní dánwó ẹ̀wò kódà n tí ì ṣe fún sẹ́mi ó ti dọ̀rọ̀ rú wá ká má mi ní àlìyà ọjọ́ pé èèyàn ní ìdílé ìyàwó tó lè yanjú ọ̀rọ̀ ní ìlú rí yanjú ọ̀rọ̀ ọlọ́ni ìrì dá ìsìlá àrùn. lọ́nà tí àwọn méjèèjì bá fẹ́ ṣàtúnṣe ọlọ́ni èmi ọlọ́run á fi wọ́n ṣe kò ń gẹ́. wàá fi kí lọ́ọ̀rù lẹ́nà mọ́. ọlọ́run máa yanjú ọ̀rọ̀ yẹn láàrin wọn sì tó padà. iná ńlá àgànà lè máa bí rọ. ọlọ́run nímọ̀ òun sì fún kálukú ní ìwé tó bá ṣe tẹ bára ìṣedédé láàrin ọmọdé ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ gbà wọn nímọ̀ràn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ kò lọ bẹ́ẹ̀ pàápàá àwọn òbí mi ò gbà ìjọba ti lọ́mọ ẹ wálé ìfúnpọ̀ láti gbé lágbára ní òkè ilé ẹ má sọ bẹ́ẹ̀ ìjọba ti lọ lọ́sọ̀gbà ìjọba ti lọ ìyànkọ́ yìí ìjọba mi ò tó bí làwọn lò ní bàjẹ́ Badmus ò ní bàjẹ́ àgbàlùkọ́ Al-Qur'an wàlá la àwùlà. wàlá quwwata illa billahi al-aliyyil azim. lọ́wọ́ sàlẹ́pẹ̀ náà ọlọ́run wà fúdù là wàlá tó ṣe kó bìbì ṣe èmi lè ní mo bá wò ó ọlọ́run lèèyàn máa ń sìn o gbogbo tí máa dẹ́rù bàyẹ̀ láyé pọ̀ láyé ṣùgbọ́n tí èèyàn bá fèsì challenges nínú ayé tí ò bá fún ọlọ́run lẹ̀ ọlọ́run kì í fi lọ́ọ́ ìfẹ́ rẹ̀ wàlá tó ṣe kó bìbì ṣe ẹ má jọ ẹgbẹ́kẹgbẹ́ máa bá àwọn ará jẹ́ mi wọ́n mi lè wá lídé ìgbè sáánà àwọn òbí yìí àwọn ni wọ́n ṣe dáadáa o wọn fọwọ́ yín jóná wọn fẹsẹ̀ yín jóná o wọn fìgbésí ayé yín láre irú ìjókòó báyìí fi tán o ẹ má ọmọ mi àwọn òbí ò jẹ́ nǹkan kan lójú ẹ̀ mọ́ nítorí pé Ọlọ́run ti ṣàánú ẹ̀ ọ́ láti dé èyí má ṣe bẹ́ẹ̀ ẹ má kọ́ ṣe ó wá kà lọ bẹ́ẹ̀
ó ní wà járe sí ní kòrìbá àwọn ọ̀rẹ́ tó súnmọ́ ni àwọn ọ̀rẹ́ tó wà nítòsí. Àwọn ọ̀rẹ́ kan ní mọ̀rùzúkà tí wọ́n jọ ń ṣe o. Wọ́n máa wá wọlé ẹ má fojú kó wọn mọ́lẹ̀ o. Kí ló dé? Irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ èèyàn kì í dẹ́kun láti wọn. Àtọkọ àtìyàwó ẹ méjèèjì ló ń bá sọ̀rọ̀. Wọ́n bùnú sẹ̀mí àtàwọn tí ó kù díẹ̀ káàtó fún. Ẹ ṣàánú wọn. Ẹlòmíì kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ti kẹ́kọ̀ọ́ yìí. Ṣùgbọ́n láwọn ò fàlùbáríkà sí tiẹ̀. Wọ́n máa mẹ́ta kàtà ìgbàlódé. Àwọn dírẹ́bà tẹ bá ní, àwọn kúkú yín, àwọn mẹ́sẹ́ńjà lọ́fíìsì, àwọn ọmọọṣẹ́ tó máa ń ṣiṣẹ́. Ọlọ́run gbogbo wọn ni kẹ́ ẹ ṣe dáadáa sí. Inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura. Ọlọ́run ò fẹ́ràn gbogbo ẹ ti máa fọ́ bù. Látara bẹ́ẹ̀, Ọlọ́run ò ní dá gbèsè ayé yín. Ọlọ́run dẹ̀ bá ní fàlùbáríkà sí. Àlùbáríkà ọlá Al-Qur'an. Èyí tẹ̀ ń ṣe lénìí kò ní já ṣe mọ́. Wọ́n lànà ìlú lọ́dọ̀ Ọlọ́run. Ẹgbẹ́ òpin orin ni Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀. Bá a ti ń ṣe ìyàwó lénìí tí ó máa fi di oṣù bíi mẹ́sàn-án sígbà táwa yìí ọmọkùnrin bóyá tó pé mo jọkùnrin ìbejì tó bá ti tó ni kò ṣe kò sí tọ̀pù ìbejì ó di mélòó ìbejì ọ̀pọ̀ ìyàwó ti sọ pé tó ìbejì tí wọ́n máa jẹ́ wọn alábàárìkà Ọlọ́run bá ní ṣe fún yín Ọlọ́run bá ní ṣe fún yín Ọlọ́run bá ní ṣe fún yín bóyá máa mọ̀ bí wọ́n ní kò sí tágbà ìṣe lóko tó ń lò díìtì àkọ́kọ́ ìtẹ́ ìkírun lélẹ̀ àbí sàdáàkì ó gbà á ní àjẹmọ́nú mo sì ní pé bọ́ọ̀sì ń bẹ lọ́wọ́ onímọ̀tàlá bí ò bá wá níbi tó lè fi sí èmi lápò àgbádá tí mo lè fi sí. Ó níbi tí ó fi sí o. Ó níbi tí ó fi sí. Ọ̀dà àbá àmọ̀rìsùn. Ṣéwù Màrìsùkù. Tí mo wà ń bí náà. Ọ̀dà ó wà fún ìyàwó ẹ̀. Gẹ́gẹ́ bí ìyàwó tó ní tìjú tó sì ní tẹríba bí ti máa ń gbẹ̀bùn lọ́wọ́ ọkọ tí wọ́n kọ́ lé yóò wá gbà lójú lójú gbogbo àǹsì. Bóyá ẹgbẹ́ náà tóbi. Allahu Akbar. Eléyìí ìtẹ́ni àbí bóyá mo fún kì í ṣe ìtẹ́yà ń tẹ́sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ jù Ìtẹ́ kírun ni ó sì ń kírun tẹ́lẹ̀. ìtẹ́yà máa fi sin lọ́wọ́ ni. Masha Allah. Eléyìí ìbò àwọn kan pé kò ọrùn kan náà ní kápò. Orí ni. Níbo náà ní kápò? Orí. Mo fún. Eléyìí àwọn bàbá wa máa ń pè ní sẹ́ńsẹ̀ yìí. Àbí bẹ́ẹ̀ kọ́ òun làgé ìkírun kì í ṣe ti tí o. Ó là ń là yìí o bóyá funfun. Al-Qur'ani wà ń bí tó fún un ṣùgbọ́n ó ní wọ́n jẹ̀mú téèyàn bá mọ́ láyà mọ̀ sùúrù. Illa al-mutahharun. Tó mọ́ ìbá mọ́ ó lè mọ̀ fún ẹkú gbà tó bá mọ́ kò sí kíláàsì ọlọ́mọ sábà bàtà sí kò sí ní àwọn tí ó ẹ̀fọ́ wà bẹ́ẹ̀ kó padà Masha Allah. Àárín kan ṣe kó owó náà bẹ́ẹ̀. Ìwọ ló lówó fífún bọ́ọ̀sì ẹni. Ó fẹ́ sọ wálé ní ẹ̀yìn bàbá wa ìmọ̀ bọ̀. Pàtó ka ojúbà lè lórí. Mo ń sọ lẹ́ẹ̀kan àwọn bàbá wa ìmọ̀ bàbá Badmus. Wọ́n láwọn wá sọ́dọ̀ yín láti wá tọrọ. Bàbá wa ìmọ̀ Badmus. Allahu Akbar. Ẹ má bínú sà. Wọ́n láwọn wá tọrọ ní mọ́tàlá ìlọ́wọ́ yín. Ṣé yóò ti tọ́ ni àti lódodo? Ṣé wọ́n tọrọ? Alhamdulillah. Ó ṣe wá tọrọ yẹn
ó gbẹ̀mí tọkọtọkọ ẹ yọ̀ǹda fún wọn Masha Allah ọlọ́run ní jẹ́ ìdààmú àmín. báwa bàbá bá wá sọ̀rọ̀ ìfẹ́ táwa bàbá ní síra wa ó lè rí bò wá lójú pé ọkùnrin sọ́kùnrin ọ̀rọ̀ tí wọ́n níra ṣùgbọ́n wọ́n ní ìyá ló lọ mọ́ àbíta ló lọ mọ́ jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá lóun ṣe ìyàwó fọmọ tíyàwó ò bá lọ́wọ́ sí i yóò sọ pé tó bá yẹ pé ọmú àyà mi ló mu tó dẹ̀ gbénú mi yìí ohun tí n bá ṣe ni mo ṣe ṣé tí bàbá wa ṣe yìí ó ń bọ̀ ṣé tí bàbá wa ṣe yìí yá wa ṣé ìyá ẹ fọwọ́ sí bẹ́ẹ̀ ó tẹ́ yín lọ́rùn ó dùn mọ́ ẹ̀yin nítorí pé mo nígbà bàbá yẹn kàn ṣe nǹkan ni mi ò lè fẹ́ máa gbó lẹ́nu mo kàn ṣá àṣẹ́kì ṣá ọmọbìnrin lọ́wọ́ mi òkú wa dákẹ́ mò ń wò wọ́n wọ́n ní tẹ̀mítẹ̀mí tọkàntọkàn káwá fún yẹn kan tó tó dùn mọ́ yẹn bí bá ní ìdí fóònù yìí bẹ́ẹ̀ bá fún mi ní tọwọ́ etí mi mo lè fìtìjú gbà pé tó òkú gbà ni kì í ṣe tí mo fẹ́ ìdí bàbá wa fún yín o bàbá wa ìmáàmù ẹ má bínú o iṣẹ́ tẹ́ ẹ kọ́ wa là ń ṣe o ẹ̀bùn tó fún yín ó dùn mọ́ yín ó tẹ́ yín lọ́rùn sà alihamdulilayi rabbil alamin alhamdulilayi tó kí n kàmá sàlá ìbéèrè lọ́wọ́ àwọn alájà ni kí n má sàlá ìbéèrè nítorí pé gbogbo àwọn tó bá ti jẹ́ ìyàwó àwọn àpá kò sí ìsákọ̀dọ́lọ́wù wa rasulahu amra an yakuna lahumul khiyara àwọn òní nǹkan mi tí bàbá wa ṣe yìí alájà síbẹ̀ lórílẹ̀ mi alhamdulillahi rabbil alamin ọlọ́mọ́sá bàbá pàṣẹ bàbá wa ẹ mú ọmọ yín lọ́wọ́ bọ́ sọ́dọ̀ wọn ìyá ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ mẹ́rin oníkangun nìkangun ó ń débi tí ẹ̀yin lẹ́yìn pòsíṣàn ara yìí iṣẹ́ tí wọ́n ní wọ́n ṣe yẹn ẹ wàá mú ọmọ yín ẹ fi lé bàbá wa ìmáàmù Badmus lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan ni wọ́n ní ìyàwó torí èèyàn máa ń la ẹ̀la lọ́rọ̀ ẹ sọ sínú máìkì mi ṣe ń sọ yìí ni o èmi lágbájá àtìyàwó mi mo fi ọmọ mi ní mẹ́tàláì fún bàbá wa Badmus wọ́n fi ṣèyàwó fún ọmọ wọn Marzouk yorùbá mi ò tí ì nira bàbá wa Badmus náà wà níjó pẹ́ lọ́dọ̀ tiwọn náà tọ́lá ìgbà wọ́n ní ẹlẹ́jọ́ yẹn o èmi ni wọ́n fi ọmọ lé lọ́wọ́ báyìí. ẹ̀ríkẹ́ ní o. àwọn àwọn mọ̀ wọ́n ní tí ó pẹ́ lọ́dọ̀ tiwọn náà tí ó fi lọ sọ́dọ̀ ẹni tí ó yẹ kó lọ gbọ́ lóun tóbi ni. bisimilayi rahmani rahim èmi muhammadu lahawala babatunde abdullahi mo fi ọmọ mi ní Mọ́tàláì Títí Lọ́pẹ́ àti ìyàwó mi èmi àti ìyàwó mi fi ọmọ wa ní Mọ́tàláì Títí Lọ́pẹ́ afa fún bàbá wa Imam Badmus láti fi ṣe aya fún ọmọ sí Tèmítọ́pẹ́ ẹgbẹ́ ló ń tóbi. Allahu akbar. ní ìlànà tọ́lọ́n àti súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí bàbá ìmáàmù ní Ansarudeen tí wọ́n fi kọ́ wa ohun tí bàbá wa Lawal fi fún ìdílé wọn yìí bàbá wa Badmus Imam Badmus èmi Imam Manzoor Adékúnlé Badmus mo fi alájà wa ní ìmọ̀tàlá lẹ́ni lórúkọ ìdílé wa Imam Badmus onídìí nílùú kiri fún ọmọ wa àlùbáríkà Marzouk Tèmítọ́pẹ́ Badmus gẹ́gẹ́ bí Allahu akbar. ẹgbẹ́ ló ń tóbi. Allahu akbar. tó oníkan ti gba nǹkan yẹn o gbogbo àwọn abẹ́lẹ́jà yẹn
oníkálukú gáfárà alhamdulilayi ọlọ́mọṣà fàlùbáríkà sí i ọlọ́run bá wa ṣe wá lórí ọlọ́run fẹ́ adúpẹ́ á gba owó ọpẹ́ ká tó ka rútúbà ìkómọ òdàpọ̀ mọ́yàwó ẹlòmíì dárò ọjọ́ báyìí kòkò bá láyé wọ́n ń ṣe on his behalf ni ọlọ́run ò fi káfẹ́ nìkan kan dárò nù wa ẹ̀yin nìkan kọ́ lẹ wá bímọ ẹ̀yin náà dẹ̀ máa ń báwọn èèyàn ṣe ẹ wàá pè wọ́n tọ́wọ́ bá ń ṣe nìyí. wọ́n ní adájú owó ọpẹ́ tá a gbà lọ́dọ̀ brother Abdullahi 500,000 naira péré. ọlọ́run fàlùbáríkà sí i òye. ọlọ́run fàlùbáríkà sí i òye. ìgbéyàwó ní ìmọ̀tàlá. yàrá bíi fàlùbáríkà sí i. aláwọ̀ èèyàn méjì nídìílé ìyàwó. sátìrà mọ́ni fàlùbá. àwọn èèyàn méjì péré láti ìdílé ìyàwó ó ń di mẹ́ta lọ ó ń di mẹ́rin. àwa fọpẹ́ fún ọlọ́run ọba. àwa fọpẹ́ fún ọlọ́run ọba. ọba tí ò dójú àdúrà tiwa. ẹ bá ti mú wọn pẹ́ wá kó ọba báyìí tí lẹ̀. ò dójú àdúrà tiwa o. àwa sọ pé lọ́run kó ṣeun ṣeun. àmì ọlọ́run àwa sọ fún ọlọ́run gbogbo kó ẹjọ́ bá kí bàbá wa Lawal ó fi kíkí sẹ́yìn àgbo. ọlọ́run kó ṣeun ṣeun. ẹjọ́ bá mú wọn bí la fẹ́. ọba tí ẹjọ́ ó bá kí wọn tó bá dé ìyàwó tó bá kí wọn. tiwa ọba tí ó dójú àdúrà tiwa o. ẹjọ́ bá wá kó mu wá bí àwọn àfọ̀pẹ́ fún ẹjọ́ bá ọlọ́run fẹ́ràn ìyẹn yóò dìde nítorí ìyẹn wá. àwa sọ fún ọlọ́run kó ṣeun ṣeun. ó ṣeun o àwa sọ fún ọlọ́run fọlọ́run kó kó ṣeun. ṣeun. ọba tí ó dójú àdúrà tiwa. ọba tí ó dójú àdúrà àwọn èèyàn wa látàn sábì ní Egbe branch. àwọn sọ fọlọ́run kó ṣe. gbogbo náà ni wọ́n dìde ni wọ́n mówó ọpẹ́ bàbá wa Lawal wá yìí. ọlọ́run o wọ́n jẹ́ kẹ́nu ọpẹ́ wọn náà kan. àmín ya Rabbi. wọ́n jẹ́ kí bànújẹ́ wọnú ọpẹ́ náà. wala Nabi wa Muhammad wala Qur'ani la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wa Badmus bàbá wa Imam àwọn Badmus mọ́mú lójú ń tà wọ́n máa ti fi púpọ̀. láti béèrè owó lọ́wọ́ yín. àmọ́ bẹ́ẹ̀ bá kéwú láǹsáǹdì ayakumullah. sókè látàárọ̀ bí mo ti ń ké yẹn. bẹ́ẹ̀ ni. táwa wo tó wọlé tí ó ti ro díẹ̀ òun ni determinant. bẹ́ẹ̀ ni. onítọ̀hún yẹn ò mọ̀ kéwú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. láǹsáǹdì ni o ìsọ̀kùn ni o àmọ́ ojú àmọ́ tì mí àmọ́ torí níná àbí gbogbo àwọn tí ó bàbá yín mo ti rí ó yà Marzouk peter náà bẹ́ẹ̀ gbogbo àwọn tí ó wọ́n bàbá Badmus wá. ẹ wá bá wa dúpẹ́. ẹ wá bá wa dúpẹ́. èèyàn mi ẹ wá bá mi dúpẹ́. àbí ẹ wá bá mi dúpẹ́. ìgbéyàwó mọ́rí ìsúkú ẹ wá bá mi. àwọn pẹ̀lú ní ìmọ̀tàlá ẹ wá bá. ọlọ́run ẹ wá bá mi dúpẹ́. àbí ẹ wá bá wa dúpẹ́. àní ẹ wá bá wa dúpẹ́. ẹ ṣeun ẹ wá bá wa dúpẹ́. àní ẹ wá bá wa dúpẹ́. ẹ ṣeun púpọ̀ ẹ wá bá wa dúpẹ́. àní ẹ wá bá wa dúpẹ́. ẹ wá bá wa dúpẹ́. àní ẹ wá bá wa dúpẹ́. àbí ẹ wá bá wa dúpẹ́. ọjà ní máa tà á ti bá ẹ dúpẹ́. àbí àti ìbá ẹ dúpẹ́. Bàrísùkù àti ìbá ẹ dúpẹ́. àbí àti ìbá yìí dúpẹ́. àwa tá a ṣe yìí aṣọ mìíràn. àti ìbá yìí dúpẹ́. àwa tá a ṣe yìí àtúnṣe mìíràn. àti ìbá yìí dúpẹ́ o. ó yá ẹ máa bọ̀ mí Marzouk àti ní mẹ́tàlá ẹ máa bọ̀ mí.
bàbá ẹ lọ jókòó ẹ ṣeun púpọ̀ ọlọ́run sọ ilẹ̀ sọ dáadáa ẹ ṣeun dókítọ̀ ọlọ́run ní padà lẹ́yìn yìí ní ká má sọ wọ́n pọ̀ àwọn ìdílé ìyàwó dáhùn ìdílé ọkọ mo ti ṣíìsì sọ́dọ̀ tí ká so wọ́n pọ̀ àbí ká má so wọ́n pọ̀ ká ka wútúbà yẹn àbí ká má kà á àwọn èrò dáhùn o. wọ́n ní ọkà. nítorí wọ́n bèmí jẹ́ ni pé èmi ka wútúbà ń gbẹrẹ fún nítorí bàmí jẹ́ náà nù èmi ka wútúbà ní gbẹrẹ fún Marzouk bàbá wa imam wọ́n ní owó wútúbà àwọn akẹ́sà bí káwọn ké kókò gan máa. káàké ká mọ́mọ́ ké. a sì sọ fún wa. a ní káàké ká mọ́mọ́ ké. a ní ẹ sọ fún wa o. ẹ jẹ́ oyé wa o. káàké tàbí káàmọ̀ ké ẹ sì sọ fún wa. kútúbà táwọn rè é òòtù wà níbi. kútúbà táwọn rè é. Òdo jàmá. Káàké ká mọ́mọ́ ké. Ẹ sì sọ fún wa. Bismillahir Rahmanir Rahim. Àwọn èèyàn ṣàbí o. Marzouk tẹ́wọ̀ tiẹ̀ wá. Ọwọ́ ẹ̀ méjèèjì. Tẹ mo ti tẹ́tẹ̀ mi. Dé pọ́ọ̀sì yìí lẹ̀. Ara tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn o. Kì í ṣọkùnrin nìkan ní máa gba pọ́ọ̀sì o. Ọ̀rọ̀ wájú ẹ̀ ń bo assignment tó bá ṣe é sì kọjá bẹ́ẹ̀ personal assign ọwọ́ méjèèjì tiẹ̀ náà ní nǹkan ẹmú dáadáa wọ́n ní tí ẹ bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó ọlọ́mọsá àbàbàkà sí i. Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim Bismillahir Rahmanir Rahim ní pọ̀lìkò. Alhamdulillah الذي أعلى النكاء وحرم الزنا فلا نكاء إلا بولي وصداق وشهيد عدل وبعونه عقدت النكاء بين نعمة الله بنت اللوال وبين مرزوق ابن بدمس على صداق قدر معلوم اللهم ألف بينهما وارزقهما بنين صالحين واجعل بينهما مودة ورحمة اللهم بارك لهما وعليهما كما باركت على سيدنا محمد وخديجة الكبرى وعائشة وزينب وحفصة وميمونة وكما باركت على سيدنا علي بن أبي طالب رضي الله عنه وكرم الله وجهه وزوجة فاطمة بنت رسول الله ووافقهما يا ربنا إلى ما يريدك ووفقنا جميعا إلى ما فيه صلاح أمورنا ورضاك ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ọlọ́run sábà pàtàkì sí i ọlọ́run wọlé gbogbo àwọn bàbá tí wọ́n wà níbí
ọlọ́run mọ́sà jẹ́ kíkiri àwọn ìlú lálùbáríkà. Àmín ya Allah. ọlọ́run wọlé gbogbo àwọn ìyá tó wà ń bí. ọlọ́run mọ́sà gbogbo lálùbáríkà. gbogbo bàtà bàbá rí wọn jẹ́ máa rí wọn pẹ̀lú dùnú. bàtà bàbá gbúrò wọn jẹ́ máa gbúrò wọn sáyọ̀. wọ́n ṣe gbúrò wọn pẹ̀lú ìbànújẹ́. ọlọ́lá àwùlà. gbogbo àwọn tá a ti ṣe lé ìfọ́mọ ọlọ́run mọ́sà bàbáríkà sí i. gbogbo àwọn tá a dájọ́ tiwa sọ́nà ọlọ́run jẹ́ kó bá wa láyé yóò bá wa láyé yóò ṣojú ẹ̀mí wa gbogbo àwọn tá a yẹn tiwa lọ́wọ́ ọlọ́run mọ́jà yẹn jóná àwọn èèyàn sàmì ọjọ́ ẹ̀yẹ tiwa náà ọlọ́mọ fi wá pamọ́ gbogbo àwọn tí ó dùn ó tì wá tí ó fi yẹ wá ọlọ́mọ fi wá pamọ́ ọ̀nà àlà àwòdà ọ̀nà ìnà àtọ̀yìnà. بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ẹ fọwọ́ yín bojú sóòmù kan wà. mo lè rí ìfowó. صلوا على النبي الكريم. أرجوكم مريدي dábọ̀ ẹni mo rí ọlọ́run máa ṣàlàyé fún ọba nísìnyí bóyá ìwọ mo ti yọ èyí tó fẹ́ fi ìfọwọ́ ìyàwó ẹ̀ ọ̀rọ̀ náà. Ìta ti jẹ practice àbó ti jẹ practice. Nígbà tí gẹ̀ẹ́tì ẹ̀yà ètò ọ̀nà máa mú sọ́kọ̀ ọ̀rọ̀ náà. Òrùka ìfẹ́ ni ẹ mú yẹn pẹ̀lú ògo tí ọlọ́run ìfẹ́ yóò ní ṣá. Òṣì ò ní túnká, àárẹ̀ ò ní yà yín, àìrójú ò ní bá yín. Ìdùnnú ọlọ́run títí ayérayé ló máa bá yín gbé. Gbogbo ìgbìyànjú tẹ bá lè ṣe bó ṣe kó lè kéré tó àánú ọlọ́run yóò pọ̀ jù lọ́nà ayé. Ìgbéyàwó yín máa wà successful. No matter how good your yesterday was, may your today be better. And may tomorrow be a full consolidation of your today. May your marital life, marital journey, marital bliss continue to invite God's excellent people. Gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ́nà ó bá yín fẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe rò ní kún fáyà kan náà yóò máa tẹ̀lé. Láìpẹ́ láì jìnnà, you will not only be still celebrated, but you will be internationally celebrated. Lágbára ọlọ́run bọ́lọ́run ṣe ṣe ìrìnàjò ènìyàn. Gbogbo tí ẹnìkan ò lè ṣe tó bẹ lábẹ́ ìkápá ọlọ́run. Ìkọlẹ̀ ẹ̀kọ́ yín lórí sàlá lórí ìrun yín ọlọ́run ló fi bless ìdọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ ní dààmú kẹtórí jẹ o, bẹ́ẹ̀ ní dààmú kẹtórí mu. Nísìnyí, ọpẹ́ ni ó gbẹ̀yìn. Ìwọ yóò sọ pé tí bá ti sọ pé Allahu Allahu ẹlẹ́kẹta Allahu akbar kabiran. Ẹgbẹ́ lọ́wọ́ tó mi yọ̀wọ́. Táwana alhamdulillahi rabbil alamin. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Inshallah ọlọ́run yóò wọlá pé a ṣe ìgbéyàwó tìní gbogbo bí inú wa ti ń dùn pátá àníbánújẹ́ bẹ̀ owó bí a ti ń retí ìdùnnú ọlọ́run dùn wá nú ọ̀nà aláhìlá àhìlámà ẹ̀jẹ̀ ká dìde Inshallah alájà ẹ̀fọwọ́ bí ẹ máa lọ jókòó ọkọ wọn ní chief man fi ra branch aládàálẹ̀ àwọn aláǹdẹ tẹ̀sí bàbá wa káàtì bí òun ni assistant secretary Lagos State Council of Missioners níjọ́ Alhaji H.O. Badmus ẹ máa ń gbọ́ lórí afẹ́fẹ́ àwọn ni wọ́n establish
branch Lásàmájà tí Alhaji Tajudeen kan ní ọmọ Ìsẹ́yìn tó wà ń bẹ̀ lẹ́nu Alhaji Tajudeen ọmọ Ìsẹ́yìn Badmus èjì olómùwá Arabic teacher ní símùsí olómùwá ọ̀rẹ́ wọn tímátímá ni he established Lásàmájà branch of Ansarudeen. ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ọjà dáńsì Islamic teacher lónìí àwọn ìwọ̀n pọ̀ lọ́wọ́ kódà wọn ní chairman tó dá Arabic teacher association bẹ́ẹ̀ ní Lagos State so inshallah na times gbogbo wọn rè àkọ́bí wọn rè gbàgbọ́ Mubarak Captain Mubarak bàbá wa alága ami ọ̀la ní ìwé nígbà tá a jáde ilé tó tán ọlọ́mọ sábà borí ju bàbá wa náà bàbá wa alága ami ọ̀la ní Badmus ọlọ́mọ akẹ́ wọn kalimatu musharrafa náà la máa ṣe gbọ́dọ̀ la ilaha illallah mọ́kànlá ọlọ́mọba bá a ṣe pọ̀ tó yìí ọlọ́run sọ́ dìkẹ́ ọlọ́run sọ́ dìgẹ̀ ọlọ́run sọ́ dànù ọlọ́run sọ́ dàforíjì fún bàbá wa Hamid Ọláníyì Badmus wàhálà bí anáwó la ilaha illallah la illallah la ilaha illallah la ilaha. لا إله إلا الله 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 لا إله حول ولا قوة إلا بالله العلي العظيم. látọ̀rí captain wa àti gbogbo àwọn èyí náà pátá tó ń jọmọ Ọlọ́run ò wọ́n jẹ́ ọmọ padà sí ibú. wọ́n jẹ́ ọmọ padà sí ìgbà. wọ́n jẹ́ ọmọ padà sí ìdá. gbogbo oore tó lọ́n ṣe fún ọlọ́mọdé ó bàjẹ́. ọlọ́mọ fòrè gbòòrò lọ. bàbá ní àzáàdì ní ìlú Kire ọlọ́mọ pè é nípa ọlọ́mọ dà yín láàmú. bàbá dókítà ní Èkìtì State University ọlọ́mọ dà yín láàmú. ọlọ́mọ dọ̀rọ̀ yín rú. látòrí tí inú bá kárí gbogbo ẹbí náà gbogbo ìdílé náà lọ́gbọ̀gbọ́ ọlọ́mọdé ó dàrú. alam nashra laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha zahrak wa rafa'na laka zikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bisimilayi kulu wọn. Ọlọ́run tún ní eré ilé ìgbà ńlá yé Ọlọ́run o ọmọ tí a ṣe márèjì fún náà tó ní òbí mọ́kànmọ́ rẹ̀ ọba ńlá yé kẹ́ẹ̀fẹ́ ọmọ ìtọ́lé ọmọ tó fẹ́ ẹ̀fọ́ ọmọ rẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún o ọ̀là ọ̀tọ̀là tó lọ ń dá fún mọ́jọ́ lọ́nà ọ̀parẹ́ ọ̀là ìnàbíọ̀ kápítọ̀ ní wa dígùn ẹ̀mí àlàáfíà ọlọ́mọ mi tẹ́lẹ̀ rẹ̀ májìá mọ́sọ̀ ọ̀fọ̀rẹ́ síta ọ̀là aláhùlà bisimilayi kùlùwà Allah fún aláàjọ Hamid Badmus. ọ̀yà ìmọ̀mọ̀ wa bisimilayi. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. ní àìní gbàsíkò mo kí gbogbo àwọn bàbá wa ní kálẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa mísọ́nà ní Ẹ̀gbẹ́ òfìdí ọ̀dọ̀ fásitì wọn àti gbogbo àwọn bàbá wa nílùú Ìbàdàn tí a wà yìí Ọlọ́run pé ó ṣàlékún dáadáa. ìjókòó wa kìíní lérí ayuwa marfuk àti ní mọ́tàlá Ọlọ́run kò fi àlùbáríkà sí ìdílé Lawal ìdílé Badmus Ọlọ́run má jẹ́ kí aburú gbẹ̀yìn wọlé bisimilayi fatiha. a fi àwọn ọba àti àyè sátífíkẹ́ẹ̀tì ìgbéyàwó wọn kọ́nà tó fi àlùbáríkà sí ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. lẹ́yìn ọpẹ́ fún Ọlọ́run àti ìyòwò ànábì wa Muhammad ẹ jẹ́ kí á dìde láti mú ìdàpọ̀ mímọ́ iná. alhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.
بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين Ọlọ́run aláàánú ọba alárànṣe ọba alátìlẹ́yìn gbogbo ìta ṣe léni Ọlọ́run ṣe àṣàmì sọ̀rọ̀ ẹ̀dẹ̀ fún wa tù wá nínú wọ́pà wa ló jẹ́ yọ́nú sí wa má bínú sí wa gbé wa ga má rẹ̀ wá lẹ̀ tì wá lẹ́yìn má tì wá lójú má jà ṣubú ní má jà ṣubú òde gbogbo ẹni tó wá tọ́jú àgbo yìí léni àti padà sílé ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run má fà burú lọ́jọ́ ẹnìkọ̀ọ̀kan má fi òde yìí má fi sọ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́nu níta burú ìsọlẹ́nu oríire ni kò jẹ́ kó já sí tiwa. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. Ghayril maghdubi alaihim waladdallin. Amin. Amin wa yakun. Amin. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyil Mustafa.